òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ ní sàmì ẹ̀ má sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. èmi ò sọ̀rọ̀ fún bàbá nígbà tó fẹ́ wọlé president ẹ̀ mọ́ ẹ prophet tó dìde God say we not coming ṣọ́dún wá wí bẹ́ẹ̀ ó tún wá parada ni. mo sábà wà ní confirm what you want to say don't just talk padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ṣáwọn bàbá ẹ̀ rí bí kún wọn ṣe tó ni ṣé tiẹ̀ ń gbààwẹ̀ ṣáwọn orí òkè sùnkájí wọ́n bá kúrò bí Amẹ́ríkà náà ń lọ wọ́n bá kúrò lamẹ́ríkà wọ́n lọ London ibẹ̀ náà ti lè ṣòṣì tá a lè rí kò sẹ́ni tó ń ríra wọn bẹ̀ wọ́n bá ti lọ ṣòṣì wọn tán wọ́n wá padà wá bí ẹ̀rọ pàwọ́ àkọlà àmọ́ tí ń jáde kú ònú ìlú àmọ́ ń ríra wa àbáwọn pásítọ̀ tó yẹ kó wọ́n máa dùpọ̀ aráàlú òyìnbó wọ́n á tún lọ bá babaláwo pé kó bóun ṣoògùn sí kó lọ bẹ́ sódò ṣé ẹ̀rẹ̀ mélòó ní ká sọ bàbá wa I want you to reason on many things. If you want to be loved, you need to make peace. Ìbéèrè pé àlàáfíà mi kì í ṣe bí ayé ṣe fún ni tó ń gbà. Number 2, ìgbìmọ̀ tó yí ọ̀ká mọ́ wọ́ rẹ̀ láàrin wọn kó lè rohun rere ṣe. Gbogbo ẹni tó bá ti ń wá kí ìgbìmọ̀ yí òun ká kan fẹ́ òun kò lè rohun rere ṣe láyé. Yes. Mo lólórin kan mo láì pàṣẹ àwọn èèyàn ní àwòlí láì pàṣẹ mo láìkẹ́ a ní wòsùn bí má tẹ̀lẹ́nu àwọn tó bá tẹ̀lẹ́nu oríwé ó tún lẹ́nu tó bá sùn kò ní sùn ṣó wá parọ́ ni ṣé Bíbélì ò fìdí ẹ̀ múlẹ̀ ó ní nígbà tí ọmọ ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ní òru ó fún èkó sí àlìkámọ̀ rẹ̀ ó sì bá tiẹ̀ lọ kí náà fún sáyé rẹ̀ bí ẹkún bí ìdààmú that is not where we're going. Bàbá wa Tinubu, don't listen to prophet, don't listen to wòlíì, don't listen to pastor, be yourself. Oúnjẹ wọn ebi ń pa àwọn ènìyàn. Èmi sọ fẹ́ èèyàn kan lọ́kọ́ dẹ̀tẹ̀ nílẹ̀ bá tún ṣe ń sọ̀rọ̀ I want it to be in memory. Olúwa sọ fún mi pé lẹ́yìn ọdún mẹ́wàá Nàìjíríà máa dùn. Mo dẹ̀ sọ fún mo sọ gbangba mo ti sọ nù sọjí mo ti sọ lórí line and I believe many people will click on that. Torí wọ́n máa gbérú èní wá padà. Ó kù ọdún mẹ́wàá mo rí pé àtùpà Nàìjíríà ó ní igun 11 iná 2 ló kù àwọn tó fẹ́ tán wọ́n ń dí wọn lọ́wọ́ Ọlọ́run ti tàn kan ó kù 8 ọdún mẹ́wàá ló kù lẹ́yìn Tinubu Nàìjíríà máa dá ẹ lọ́kọ́ dé tènílẹ̀ nǹkan ó kàn ṣẹlẹ̀ ni wọ́n gbọ́ búburú lẹ́nu wòlíì torí lè jábọ̀ rẹ̀ ọdún mẹ́wàá ló kù ẹ lọ́kọ́ dé tènílẹ̀ o mo sọ fún wọn ní ọdún tó lọ pé Nàìjíríà máa fún ìyàn máa dàbí páwọn èèyàn máa kú lẹ́yìn ìyàn yẹn gbogbo yín máa rẹ́rìn-ín ẹ lọ kàwé Nehemiah kẹfì màṣírí Nàìjíríà that is exactly what is happening it has happened before Nehemiah Bíbélì pè ní àwọn ìran Júù gbogbo ọmọ ìran Júù ọmọ ọba náà máa ń jẹ́ ọmọ ọlọ́lá náà máa ń jẹ́ ó dàbí kẹ́ lọ sí Dubai àwọn ìran Dubai they are a royal family ó wá lọ sí ó lọ sọ́dọ̀ Nehemiah ó lọ ṣe agbọ́tí ọba ní orílẹ̀-èdè mìíràn ibẹ̀ láti rí Sanbalati àti Tobiah. Jeremiah is in charge as a prime minister to rebuild the whole of Jerusalem but he could not do it torí kò mọ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni bàbá wa fẹ́ ṣe bọ̀ kò mọ tó fẹ́ mú torí tó ń bá mẹ́lẹ̀ ìwòlò nǹkan ti wọ́ gan lórílẹ̀-èdè Nàìjíríà I will never deceive you I don't want Baba Tinubu I know him one-on-one we've been one-on-one ibi tí mo ti ṣiṣẹ́ mo mọ̀ wọ́n mo rí wọn dáadáa yes but yẹn kọ́ la fẹ́ sọ bí ohun tí mò ń sọ ni pé kí bàbá Tinubu gbìyànjú kán ti ẹ̀ bá wa lift band border tó ń jẹ́ bá ń wọlé tẹ́bí bá tán nínú ìṣẹ́ àwọn bàbá wa sọ pé ìṣẹ́ bùṣì we just need food tó ń jẹ́ bá wà ẹ fọ̀rọ̀ security lẹ̀ ṣe ń tó yóò ní ó pààyàn ṣe ń tó yóò gbébọn nígbà tẹ́ bọ́ tá ń sìn tá a mú sọ̀kúrọ̀ tá a jó tá a mọ̀ kó ń jẹ́ ń bẹ́ńlé wọ́n wá ní ẹ̀ ní sáwọnú lẹ́yìn kò sẹ́ni tí ó ṣe é gan kò sẹ́ni tó ń jadùn tó fẹ́ jẹ koro ẹ̀sà gbogbo àwọn ọmọ tẹ́rí tán kúnta ẹ̀ kó wọn wọnú họ́ọ̀lù kan ẹ̀ ṣe patí fún wọn bọ̀dá Wasiu Àyìndé ní kẹ́ ẹ pé àbí Pàṣọ kó wá kọrin fún wọn ẹ má pe Christian o tẹ bá dẹ̀ máa pe Christian ẹ lè pe Yínká torí yẹn náà máa ń jó bí àwọn Tùngbà ẹ mọ̀ pé ijó kẹsẹ̀ kò ló náà máa ń jó so tán bá kọ́ láyé Yínká ijó kẹsẹ̀ kò tó bá ẹ̀yẹn náà yìí lè jọ ìwọ̀n tán bá ṣe bẹ́ẹ̀ tán ẹ wá jẹ́ kán jẹ tó wù wọ́n tán bá tún lọlé ẹdí báàgì ráìsì ẹyọ kọ̀ọ̀kan rù wọ́n bẹ́ẹ̀ bá rí wọn ta lóṣù 6 ẹ call me bastard wà láì wọ̀n ní bọ́ta ebi ló sọ̀rọ̀ di rádaràdà
ebi ló jẹ́ káwọn ọmọ máa jáde, so they are looking for source all means. Nígbà táwa náà ń ta oríṣiríṣi tá à ń sáré burúkú káàkiri tá à ń korí bọ̀ nǹkan, ṣé bẹ́ẹ̀ bí ló lé wa débẹ̀? We are looking for network. Màmá, mo gbàdúrà gbogbo abiyamọ tó ń wò mí tó ń ṣàmì, ohun kan ni mo sọ sáyé rẹ, ohun tó máa mú abiyamọ kábàámọ̀ pé kí ni mo wáyé fún, ohun tá abiyamọ máa fi sọ pé tí n bá mọ̀ kí n mọ̀ bímọ láyé, irú ìjì bẹ́ẹ̀ kò ní jèmi àti ẹ. Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu.